mo wá sọ fún wọn pé níbo ni mo ti lè rí rà wọ́n ní pé mo máa rí níbí báyìí. Mi ní pẹ́ lọ nǹkan tí mo kàn fẹ́ ṣe ni mi ìṣojú yín o. Ọlọ́run máa bless wa ní Yorùbá o. Kí ló dé tá kí ń lo àwọn kinní ìmọ̀? Kí ló dé? Òun ni Ghana sì fi ń jẹun. Òun ni Ghana ń lò. Àwọn other Africans òun ni wọ́n ń lò. Kí ni ìṣòro àwọn èèyàn wa? Kò yé mi ṣá. Òun rèé. And this is more cheaper. Tí ò ná wa ní wàhálà kankan. Ẹ gbọ́ mà. Eléyìí tó dàbí abọ́ jẹun ìmọ̀ mi. Èló ni mà? Eléyìí. O. 300. Mà láìpẹ́ o. Ìyẹn ń kọ́. O. 200. Kí là ń bá kántó lu Ọlọ́run? Yìí máa fáyọ̀ o. Tó dàbí serving plate yìí. Ẹ ṣé mà. Ẹ ṣé. Mo ti rí nǹkan tí mo fẹ́ mo láìpẹ́. Yes, mà ẹ kọra jẹ́. Ẹ ṣé mo dúpẹ́.